A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba àpapọ̀ ti ṣíṣọ lójú àdéhùn tuntun tí wọ́n ní pẹ̀lú ẹgbẹ́ àwọn olùkọ́ ifásitì ASUU bí wọ́n ti ṣe àpèjúwe rẹ̀ ní àyípadà ọ̀tun láti mú ìgbẹ́kẹ̀lé àti ojúlówó ètò ẹ̀kọ́ wà ní iléèwé gíga Nàìjíríà. Mínísítà fún ètò ẹ̀kọ́ Dr. Túnjí Aláùsá níbi àgbékalẹ̀ ìwé àdéhùn tí ó wáyé lónìí ní ìlú Àbújá ní èyí ṣe àfihàn àfojúsùn Ààrẹ Bọ́lá Tinubu fún ètò ẹ̀kọ́ tó yè kooro. Mínísítà ní ààrẹ fúnra rẹ̀ ni ó gba ìṣàkóso àti yanjú aáwọ̀ ọlọ́jọ́ pípẹ́ tí ó ti ń da iléèwé gíga láàmú fún ọdúnmọ́dún. Ó ní àjẹmọ́nú owó àwọn òṣìṣẹ́ fásitì ni wọ́n ti ṣe àtúpalẹ̀ tí wọ́n sì ṣe àlékún rẹ̀ sí ìdá 40 nínú ọgọ́rùn-ún 40% láti fi ṣe móríyá fún wọn pẹ̀lú oríṣiríṣi àǹfààní mìíràn tí ìjọba là kalẹ̀ láti mú kí ètò ẹ̀kọ́ lọ geere. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Anambra nípasẹ̀ kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ọ̀jọ̀gbọ́n Ngozi Chuma Ude ti ṣe ìkìlọ̀ fún àwọn ilé ìjọsìn tí wọ́n súnmọ́ ilé-ìwé tako àpọ̀jù ariwo tí wọ́n fi ń dí ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́. Chuma Ude ṣe ìkìlọ̀ yìí lónìí níbi ó ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn lórí ẹ̀sùn ariwo noise pollution tí wọ́n gbà láti ilé-ìwé aládàáni kan ní Onitsha. Èyí ni wọ́n fi fèsì lórí ìwé ẹ̀dùn ọkàn tí wọ́n gbà láti ọ̀dọ̀ proprietress ilé-ìwé Ngozi Ude tako ilé ìjọsìn Divine Dominion Prophetic Ministry Onitsha tí ó wà ní ọ̀ọ́kán ọgbà ilé-ìwé. Gẹ́gẹ́ bí àlàyé ilé ìjọsìn tí ó kọ́ gbọ̀ngàn wọn ní ọdún 2024 ni ó ṣàdédé ṣe àlékún ariwo pàápàá jùlọ ní ọjọ́ ìṣẹ́gun tí wọ́n ní ìsìn wọn máa ń wáyé láàrin aago 10 òwúrọ̀ títí di aago 4 ìrọ̀lẹ́. Ilé-ìwé ní gbogbo ìgbà ni ariwo yìí máa ń dí akẹ́kọ̀ọ́ àti olùkọ́ lọ́wọ́ tí ó mú kíkọ́ àti kíkà nira pẹ̀lú gbogbo àrẹwà tí àwọn ti pa fún àwọn adarí ìjọ. Síbẹ̀ kò sí ìyàtọ̀ níbi kọmíṣánná tí ń bá gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn sọ̀rọ̀ nínú ọ́fíìsì rẹ̀ ni ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà ìpínlẹ̀ Chukwuma Soludo kò ní fi ààyè gba irúfẹ́ ìgbésẹ̀ báyìí láti tẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójú mọ́lẹ̀ pàápàá jùlọ ẹ̀tọ́ akẹ́kọ̀ọ́ láti kẹ́kọ̀ọ́ ní agbègbè tí ó pamọ́ lọ́wọ́ ariwo. Kọmíṣánná ní ẹ̀ṣẹ̀ ńlá ni ariwo pípa lábẹ́ òfin tí ó ní ìjìyà nínú. Ìdí nìyí tí ó fi ń ké sí gbogbo ilé ìjọsìn kí wọ́n rí i wípé wọ́n ṣàmójútó ariwo wọn dáadáa pàápàá jùlọ lágbègbè tí ilé-ìwé wà kí ó má bàa dí ìkẹ́kọ̀ọ́ lọ́wọ́. Bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ilé-ìwé yìí ti wà kí ilé ìjọsìn tó dé agbègbè kí wọ́n wá ọ̀nà àti gbé ní ìrẹ́pọ̀ pẹ̀lú ará àdúgbò nítorí èyí jẹ́ ara ìwà onígbàgbọ́ gidi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ ẹgbẹ́ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers méjì mìíràn ti ń ké sí àwọn akẹgbẹ́ rẹ̀ kí wọ́n jáwọ́ nínú ìgbésẹ̀ ìyọnípò tako gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odu. Àwọn aṣòfin méjèèjì Barile Nwako tó ń ṣaṣojú Kana Constituency 1 àti Emilia Amadi láti Obio Akpor Constituency 2 ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ yìí lẹ́yìn tí àwọn méjì kọ́kọ́ rawọ́ ẹ̀bẹ̀ ní gbangba lórí ìgbésẹ̀ ìyọnípò. Ọjọ́ Ajé ni aṣòfin Sylvanus Enyinna Nwankwo àti Peter Abe kọ́kọ́ gbé ìgbésẹ̀ yìí bí wọ́n ti rọ àwọn akẹgbẹ́ wọn kí wọ́n yanjú ọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́kùtù àti òye. Àwọn aṣòfin yìí pè fún ọ̀nà mìíràn láti fi yanjú ọ̀rọ̀ yálà tí wọ́n fi ń tọ ìyọnípò. Ìpè yìí wáyé níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Port Harcourt. Níbẹ̀ ni wọ́n ti gba àwọn akẹgbẹ́ wọn nímọ̀ràn kí wọ́n tú èrò wọn pa nítorí ọ̀nà mìíràn wà láti fi yanjú aáwọ̀. Abe tó ń ṣaṣojú Degema State Constituency gbà wípé ó ṣeéṣe kí gómìnà ti tàpá sí ìlànà òfin ṣùgbọ́n ó ṣe pàtàkì láti mọ̀ wípé àṣìṣe ò lè ṣe kí ó má wáyé. Bákan náà ni gómìnà ní ojúṣe láti rí i dájú wípé irúfẹ́ àṣìṣe bẹ́ẹ̀ kò wáyé mọ́ lọ́jọ́ iwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí.
Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi ọwọ́ ṣìkún òfin mú eégún kan tó ń ṣe ìkọlù sí aráàlú níbi ayẹyẹ ìsìnkú kan tí ó wáyé ní Ogbu, ìjọba ìbílẹ̀ Àríwá Orumba, ìpínlẹ̀ Anambra. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro ọlọ́pàá ìpínlẹ̀ SP Tochukwu Ikenga ni ọlọ́pàá ti ní àwọn kò ní fi ààyè gba irúfẹ́ ìkọlù tí kò nídìí bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwà eégún yìí gẹ́gẹ́ bí ó ti farahàn nínú fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára jẹ́ ìṣelòdì sí òfin tí kò ṣe ìtẹ́wọ́gbà rárá bó ti ń wò ó rí. Afurasí ti wà ní akóló ọlọ́pàá, ìwádìí ń tẹ̀síwájú láti rí i dájú wípé gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn gba ìdájọ́ òdodo gẹ́gẹ́ bí ọlọ́pàá ṣe jábọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù obìnrin ní Nàìjíríà Super Falcons ti ń fi àtìlẹ́yìn wọn hàn sí ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin àgbà Super Eagles bí wọ́n ti ń fi àtẹ̀jíṣẹ́ ìmóríyá ránṣẹ́ síwájú ìdíje tó ń bọ̀ lọ́nà. Nínú fọ́nrán kan tí wọ́n ṣe àfihàn lónìí lórí ẹ̀rọ ayélujára ni àwọn obìnrin yìí ti fi ìgboyà wọn hàn sí Super Eagles bí wọ́n ti fi dá wọn lójú àtìlẹ́yìn àti àdúrà wọn sí ìpolongo. Super Falcons rọ ikọ̀ yìí kí wọ́n ní ìgbàgbọ́ nínú ara wọn, kí wọ́n dúró ṣinṣin, kí wọ́n sì gbá bọ́ọ̀lù tí kò ní ìfarapa bí wọ́n ti rán wọn létí wípé wọ́n ní àtìlẹ́yìn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọmọ Nàìjíríà nílé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba àpapọ̀ náà ti fi àtìlẹ́yìn wọn hàn sí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Wọ́n fi dá wọn lójú àtìlẹ́yìn wọn gbogbo ìgbà bí wọ́n ti ń gbáradì àti kojú Morocco ní ìpele semi-finals níbi ìdíje 2026 African Cup of Nations AFCON tó ń lọ lọ́wọ́. Mínísítà fún ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ Mohammed Idris ni ó sọ àsọdájú yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X bí ó ti rọ àwọn agbábọ́ọ̀lù kí wọ́n mú okun àti agbára wọn lára ìrètí àti àfojúsùn ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọmọ Nàìjíríà. Wọ́n ní kí ikọ̀ Super Eagles mọ̀ wípé gbogbo Nàìjíríà dúró tì wọ́n nítorí ìrìnàjò wọn jẹ́ ìwúrí fún gbogbo ìdíje tí wọ́n ń gbá ni wọ́n rán orílẹ̀-èdè létí wípé Super Eagles jẹ́ ọ̀kan lára ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí wọ́n bu ọ̀wọ̀ fún jùlọ ní Áfíríkà pẹ̀lú gbogbo ìdíje àti àṣeyọrí àtẹ̀yìnwá tako ikọ̀ alátakò tí ó le. Pẹ̀lú ìwúrí ni wọ́n fi gbé àsíá orílẹ̀-èdè. Idris rán wọn létí wípé ìrìnàjò wọn dé ìpele semi-finals dá lórí iṣẹ́ àjùmọ̀ṣe, àìrẹ̀wẹ̀sì àti ìgboyà bí ó ti rọ̀ wọ́n kí wọ́n tẹ̀síwájú, kí wọ́n gbá bọ́ọ̀lù pẹ̀lú ìwúrí, kí wọ́n gbá bọ́ọ̀lù fún Nàìjíríà, kí Ọlọ́run bùkún fún Super Eagles àti orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.